ẹ má ṣe bínú, ẹ̀rọ alátagbà tá à ń lò ń bí náà ló ṣe ségesège. àfi kọ́lọ́run ọba mi ìjọ àkóṣàánú wa náà ni. ìyànjú náà lákúkú ń gbà, àkú ìyànjú náà kọ́lọ́run náà fèrè síṣẹ́ ọwọ́ wa náà ni. tó bí mo ṣe ń sọ lọ́wọ́, mo ní àtorí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ọba mi Èdùà. gbogbo nǹkan tọ́lọ́run ọba mi dá dáradára náà ni. ẹlòmíràn ní ìdádúró nínú ọ̀kan tàbí èkejì. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kó ti ṣe ṣùgbọ́n kò rí iṣẹ́. ẹlòmíràn wà tó jẹ́ wípé ọlọ́run ọba mi Èdùà fi pamọ́ ni torí ọjọ́ ibi, ṣùgbọ́n kò yé e rárá. ọlọ́run ọba ìbá ṣe ọ lójú ẹ̀mí, ò bá rí ibi tí ó wà níwájú rẹ. bóyá tó o bá rí àwọn ibi tó wà níwájú rẹ, bóyá wàá lè fi ògo fún ọlọ́run, bóyá wàá tilẹ̀ lè fi ọpẹ́ fún ọlọ́run ọba. arákùnrin kan ló ń bọ̀ nílé rẹ̀ lọ́jọ́ kan. bó ti ń rìn bọ̀, lọ́kọ rẹ̀ níyọnu. ọkọ̀ náà ní fọ́ọ̀tì kékeré kan bí àṣà àwọn ilé ìwò. ló bá páàkì sẹ́gbẹ̀ẹ́ títì ló ní kí òun yẹ ọkọ̀ yìí wò. ó ṣí bọ́nẹ̀tì ọkọ̀ yìí. ó ti ṣí bọ́nẹ̀tì kó tọwọ́ bọnú rẹ̀, bẹ́ẹ̀ lòjò kan bẹ̀rẹ̀. òjò rírọ̀ débi wípé ó fẹ́ wú òkú ọ̀lẹ bí àṣà Yorùbá. ó rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú. nígbà tójò rírọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú, kò yé. tó òjò yìí dá. nígbà tó yá, òjò tá à ń sọ yìí ó dá. arákùnrin bá bọ́ sí di bọ́nẹ̀tì rẹ̀, ó kí ọwọ́ bọ àwọn nǹkan kan bẹ́ẹ̀. ó fi wáyà méjì mẹ́ta ó fi kúnra. ó fò ó kan ó fi kún èjì. bẹ́ẹ̀ náà lọkọ̀ ẹ̀ bá bẹ̀rẹ̀ iṣẹ́. nígbà tọkọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́, ó gbéra ló bá dínú ilé rẹ̀. àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún ọkùnrin yìí wípé nígbà tó dénú ilé rẹ̀, ṣíṣí ló bálẹ̀kùn ilé rẹ̀. ó bá gbogbo inú ilé ti dàrú. ọ̀rọ̀ yìí kò yé, ó yà á lẹ́nu. nígbà tí ó wà yíká, ló bá ìwé pélébé kan báyìí lórí tébùlù rẹ̀. ìwé tó bá lórí tábìlì rẹ̀ yìí, ó múwèé náà ló bá kà á. ó rí wípé àwọn agbanipa ló wá sílé láti wá dẹ̀mí rẹ̀ légbodò. àmọ́ wọ́n kọ síbẹ̀ wípé ọlọ́run ọba ló yọ torí pé wọn kò bá a nílé. ó fògo fọlọ́run, ó dúpẹ́, ẹ̀rù bà á. nígbà tó dòwúrọ̀ ọjọ́ kejì, ló gbọ́ táwọn ọlọ́pàá sọ wípé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá bá àwọn agbanipa kan. nígbà tí wọ́n ò bá jẹ́wọ́, wọ́n ní arákùnrin kan làwọn fẹ́ lọ rèé pa, tí wọ́n ti sanwó ẹ̀mí rẹ̀ fún wọn. ẹnì kejì rẹ̀ tó jẹ́ wípé wọ́n jọ dòwò pọ̀, òun náà ló rán sí wọn. àmọ́ wọn kò bá ń lé. bí wọ́n ti ń bọ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá bá wọn. ṣe wá rí i pé ọ̀rọ̀ ọlọ́run ọba mi Èdùà ẹ̀dẹ́ ni. àbẹ́ẹ̀ rí i pé iṣẹ́ ọlọ́run ọba mi Èdùà ẹ̀dẹ́ ni. àtorí nǹkan ṣèkan náà lọ́lọ́run ọba. ìbámọ̀ ṣe pé ọkọ̀ arákùnrin yìí bàjẹ́.
ìbámọ̀ ṣe wípé ọlọ́run ọba mi fi òjò ó fi dá wọn dúró ṣe mọ̀ pé nǹkan tá à ń sọ yìí náà kọ́ làbámọ̀ sọ òun ni mo fi ń sọ wípé àtòrí nǹkan ṣèkan lọ́lọ́run ọba mi gbogbo nǹkan tọ́lọ́run ọba mi Èdùà bá ṣe dáradára ni. ipò wo ló wà torí wípé kò lè tó rò wípé kò lè ṣeé ṣe mọ́. ìwọ tó ń wáṣẹ́ fi ọkàn balẹ̀ máa gba àdúrà kó sì rí i wípé o kú ojú òṣùwọ̀n. ó yẹ kó kújú òṣùwọ̀n náà nítorí pé tí iṣẹ́ náà bá dé kó lè jẹ́ tìrẹ náà ni. ìwọ tó ń wá ọkọ fi ara rẹ balẹ̀ múra sí àdúrà kó sì ní ìwà ìrẹ̀lẹ̀ jẹ́ olóòótọ́ kó sì mọ àwọn nǹkan tó yẹ kó o ṣe àwọn nǹkan tó yẹ kí obìnrin mọ̀ torí ìgbà tọkọ náà bá dé kó lè jẹ́ tìrẹ ni. ìwọ tó ń wáya náà gbàdúrà gidi kó sì ní ìpamọ́ra pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù rí wípé o ní iṣẹ́ tó lè tó ìwà àti ẹbí rẹ jẹ torí ìgbà tí aya náà bá dé kó lè kúnjú òṣùwọ̀n náà ni láti jẹ́ ọkọ ìyàwó. ìwọ tó ń wá ọmọ bákan náà múra sí àdúrà ìwọ àtìyàwó rẹ gbàdúrà náà gidigidi kí ẹ sì rí wípé ẹ ní nǹkan tí òbí ní láti tọ́jú ọmọ náà nígbà tó bá dé èyí tí ọmọ náà kò fi ní ya ìyàkuyà. kíyèsí tọ́ ọmọ rẹ sí ọ̀nà ìlànà Ọlọ́run. ìwé mímọ́ gan sọ ó ní tọ́ ọmọ rẹ kó ba lè fún ọ ní ìsinmi. àìmọ̀ àsìkò òun náà ló ń dààmú ẹ̀dá gẹ́gẹ́ bí orin bàbá mi Chief Commander Ebenezer Obey ẹ jẹ́ kí n jù sí náà káwọn náà kan ṣí wa létí díẹ̀. Tẹ́mi Ọládọ̀tun Adédọjà ẹ káàbọ̀ sórí ètò. Òsífò Stanley ọ̀rẹ́ mi ọ̀wọ́n áwùnàdé Kúnlé Erébámidé ẹ káàbọ̀ sórí ètò. D1 Michael ẹ ṣé mo dúpẹ́. Bísí Kọmọláfẹ́ ẹ káàbọ̀ sórí ètò. ṣé ẹ rí pé àìmàsìkò náà ló ń dààmú ẹ̀dá. àìmàsìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àìmàsìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. owó ló fẹ́ sọ fọ́lọ́run ọba mi Èdùmàrè jẹ́ kí n sọ nǹkan fún ọ o ní láti tẹpá mọ́ iṣẹ́ ni torí wípé àti rí owó náà kò easy kò rọrùn rárá. ẹ má ṣe jẹ́ ká fi ìkánjú ká fi wá owó. Bíbélì ní owó ni kẹ̀kẹ́ ìhìn rere lóòótọ́. Owó dára ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ láfẹ́jù náà ni kò dára. Rántí wípé owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. àìmàsìkò ló ń dààmú ẹ̀dá. Àmọ́ ẹ jẹ́ ká fi sùúrù náà ká fi wá owó náà. Ká tẹpá mọ́ iṣẹ́ náà ní ògùn. Ẹ mọ̀ pé iṣẹ́ báyìí náà lògùn iṣẹ́. Kò sí nǹkan tó fi ni lọ́kàn balẹ̀ ju owó láti ọ̀dọ̀ Ọlọ́run ọba mi Èdùà lọ. Owó mímọ́, owó tí yóò bá ní di ọjọ́ alẹ́ òun náà lọ́wọ́ ọba mi Èdùà yóò jogún fún wa. Tẹ́ ẹ bá wá ní owó ọ̀hún tán, ẹ jẹ́ ká fi rántí
ká fi mọ àwọn èèyàn wa, ká fi mọ ẹbí, ká fi mọ ará, ká fi mọ ọ̀rẹ́, ká fi mọ ojúlùmọ̀ náà, pàápàá àwọn tí wọn kò ní àǹfààní láti rí owó bí ẹ̀yin ṣe ní lọ́wọ́. halẹ̀ mọ́ mi rárá, mo ti lálàfẹ̀yìntì mo lólúwa. halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi náà, èmi náà ti lálàfẹ̀yìntì mo lọ́lọ́run ọba. Bísí Kọ́mọláfẹ́ káàbọ̀. Ọmọ olójú Olódùmarè mú sọ tèmi náà, ẹ̀ ń bá létí kó gbọ́, ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún gbogbo ìjọ. Ọ̀rọ̀ látòrí ìtẹ́ mímọ́ wá, ọ̀rọ̀ ìṣítí náà lètò. Ọmọ olójú Olódùmarè ọ̀rọ̀ ìṣítí yín rèé. Níbẹ̀ náà ni mo ti máa ń kọ́ yín lọ́gbọ́n, tàti máa ń kọ́ ara wa lọ́gbọ́n. Ọ̀rọ̀ ìṣítí náà la fi ń ṣí gbogbo èèyàn wa létí pátápátá. Halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá, mo ti lálàfẹ̀yìntì mo lólúwa. Alálàfẹ̀yìntì alọ́lọ́run ọba. Lọ́wọ́ Olúwa. Ọ̀rọ̀ gbogbo wa lọ́lọ́run ọba ló wà. Chief Commander Ebenezer Obile ń gbọ́n ẹ̀ nínú àwo wọn tí wọ́n pè ní àìmàsìkò. Ọ̀rọ̀ ìṣítí tèní náà ni mo pè ní gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni. Ètò yìí máa ń wáyé ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ every Monday. Láago 3 ọ̀sán ní ti Nàìjíríà wa lọ́hùn. Àmọ́ à ń gbìyànjú láti sọ di ọwọ́ alẹ́. Bí aago bíi 6 ní ti Nigerian time. Bàbá mi nínú Olúwa Níyì Ọlọ́runyọmí láti Germany lọ́hùn. Ẹ káàbọ̀, ẹ ṣe omi nígbàkigbà. Tó kí n tó mọ́ lọ lórí ètò yìí. Ọjọ́ ń rebi àná, òòrùn rebi àtiwọ̀. Kí ni gbẹ́dọ́gbẹ́dọ́ fẹ́ fi di ọ̀gẹ̀dẹ̀gbẹ́? Kí látẹ́gùn fẹ́ fi di gẹdú ṣe? Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Kò sí nǹkan tí gbẹ́dọ́gbẹ́dọ́ fẹ́ fi gé ọ̀gẹ̀dẹ̀ gbẹ́, bẹ́ẹ̀ látẹ́gùn gan ò ní nǹkan láti fi gé gẹdú ṣe. Ọ̀rọ̀ tí gbogbo wa lọ́lọ́run ọba, ọwọ́ Ọlọ́run ọba ló wà. Ọ̀rọ̀ tẹ̀yìn náà Ọlọ́run ọba ló wà. Ẹ ṣàmì àdúrà. Fún àǹfààní gbogbo àwọn tí wọ́n ní àǹfààní láti rí mi wò báyìí, ẹ bá mi ṣí àkíní yìí sí wọ́ọ̀lù yín. Ètò yìí ẹ ṣí àì sórí Facebook wọ̀lú yín, ẹ jẹ́ káwọn tí wọ́n wò, ẹ jẹ́ káwọn náà rí wò. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó dáa ò sí fẹ́ nìkan ṣoṣo. Agbe ṣetán agbére ilé, àlùkò ṣetán àlùkò ilé ìkòsùn, lékèlékè mi ṣetán bàrí ilé ìkẹfùn. Ọjọ́ ń rebi àná, òòrùn rebi àtiwọ̀. Ẹni rówó èlójú àlá tó ń dunnú. Mo ṣe tán mo fẹ́ mọ lọ náà ni Ọmọ Olójú Olódùmarè. Ẹni kò tẹ̀ pá mọ́ṣẹ́ ẹ̀. Wọ́n ti ń ṣẹ́jú sí mi ní yàrá agbára lọ́hùn. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ẹ ṣé oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ẹ bá mi jẹ́ lórí ètò tèmi náà mo dúpẹ́. A lè mọ dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan náà ni, àmọ́ gbogbo yín ni mo kí, mi ò lólódì ẹnìkan. Ẹ tún pàdé mi lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí. Ọmọ Olójú Olódùmarè rìn rèé. Ọmọ wa níjẹ̀ṣà òṣèré, ọmọ nílẹ̀ òbí, ọmọlé ní àtẹ́kọ̀, ọmọlé ní ìwọlé, ọmọlúbìkan owó tìrìwọ̀, ọmọlúbìkan owó tìrìwọ̀. Ẹni rówó èlójú àlá tó ń dunnú. Ẹni bá rówó èlójú àlá tó ń dunnú kó tẹpá ọmọṣẹ́ owó ẹ̀ nítorí ebi náà ni. Ọmọṣẹ́ ẹ̀ nítorí ebi. Ọ̀rọ̀ gbogbo wa lọ́wọ́ Ọlọ́run ọba ló wà.
tó a pàdé ńjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mi ìdùà ó dìbà. àyìnbáṣikò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ire tèmi ó máa ní kọjá mi. Ire tèmi ó máa ní kọjá mi. Wọ́n bá mi ṣe bàbá ó máa kọjá mi. Wọ́n bá mi ṣe bàbá ó máa kọjá mi yóò láyé. Ire tiẹ̀.